dúpẹ́ fún Ọlọ́run bá. Bá bàbá dúpẹ́ fún ọdún tí wọ́n ń ṣe ní èní. Wọ́n pé ọdún márùnlélọ́gọ́rin. Ìgbà ọdún kan ní fún pẹ̀lú Ọlọ́run bá. Ọlọ́run jẹ́ kí wọ́n lo ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà, nínú dẹkùn, nínú ìbàlẹ̀ ọkàn pẹ̀lú Ọlọ́run bá. Gbogbo àwọn àtàdé wa bá wọn kójú ṣe náà, Ọlọ́run kò jẹ́ra fún wa. Aṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Àwọn àgbàdúrà fún bàbá wa, Ọlọ́run fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé àti ní àyè rere. Gbogbo àsùnkàn máa lọ lórí àṣẹ. Ọlọ́run máa ẹ̀kọ́ rí ìbànújẹ́ pẹ̀lú Ọlọ́run bá. Ọlọ́run máa ẹ̀kọ́ fi aya dí, Ọlọ́run máa ẹ̀kọ́ fi ọmọ dí pẹ̀lú Ọlọ́run bá. Ọlọ́run máa kí ló kọ̀ọ̀kan wọn. Ọlọ́run kọ́ gbọ̀ pẹ̀lú àṣẹ pẹ̀lú Ọlọ́run bá. Àti ọ̀tá bá wọn ṣe náà, Ọlọ́run máa ẹ̀ka kábàámọ̀ wọn. Gbogbo àwọn tá a bá wọn péjú ṣe náà, Ọlọ́run bá agbá ìpẹ̀lú àtàláfíà pẹ̀lú Ọlọ́run bá. Ọlọ́run gbàdúrà wa lẹ́kùnrẹ́rẹ́. Ọlọ́run gbàdúrà ní kọ̀ọ̀kan lápapọ̀ pẹ̀lú Ọlọ́run bá. Àmín. Ẹ ṣé. Dédé àsìkò yìí ẹ̀yin tèmi nílé ẹ má kújọ mẹ́ta ó má kújọ mẹ́ta kẹ́ ẹ bóòlù dèrè èrò ṣàlàfíà rẹ̀ wà ẹ má wo ètò Bisi Ologe Show ètò ìgbàsí ètò ìgbàyù ètò ìbárajọ ẹ má wo my name is Kuki Raji Ambode ẹ má wo ètò Bisi Ologe Show èèyàn wa ní pàdé wa ní ẹ̀jẹ̀ mi ló sọ̀ ní catch ya later. Ìyàtọ̀ wà ẹ̀wọ̀ ìyàtọ̀ wà. Bó ṣe rí nìyẹn. Òpó múlẹ́rọ́ fún kábíyèsí Ọ̀ṣìlẹ̀. Òpó múlẹ̀ ìyálódéró. Òpó múlẹ́rọ́ Ọ̀ṣìlẹ̀. Tó bá ti múlẹ̀ ìyálódéró Ọ̀ṣìlẹ̀ náà ló mú dání yẹn. Àbíbá kan. Ọ̀bùrú ọ̀yà. Àbúyà ẹ máa fi owó yẹ lẹ̀. Ẹ má ju bọ́ọ̀sì ẹ̀kọ́ pé bọ́ọ̀sì inú ẹ̀. Òpó múlẹ́rọ́ ó yá o ẹgbẹ́ oyè yìí ga o gbogbo ọdún wá dẹ̀ bá wọn wá tí wọ́n bá fẹ́ kàn jẹ oyè yìí kàn bá wọn dá sí o. A ò máa yáwó fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù owó rẹ̀ là ń lò a ò máa yáwó fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. Ó yá ẹ tó bá wọn wá o ẹ tó bá tẹ̀lé wọn o kó wá bá wọn já sí ọ ẹlẹ́ dá wa dúró o ẹlẹ́ dá wa dúró o ẹlẹ́ dá kábíyèsí dúró o. Ní orúkọ akọgun onílélá. Mo ti dàjú aṣọ mo ti ìrọ̀ ó ti wà lọ́wọ́ ẹ̀yìn ńlá owó tàbí ayé ńlá Akéwé jẹ. báńkì òṣìṣẹ́ mọ́ Likeaje gbogbo fẹ́rẹ̀ ẹ̀gbá ẹ̀jẹ̀ gbogbo ti dàbí lọ́wọ́ ọlọ́jà obìnrin no. Yẹ́sọ̀ àwọn tó bá yín wá gbogbo àwọn tó bá wọn wá pátápátá ó yá o. ẹ̀jú pọ́ọ̀sì yẹn síbẹ̀. 60 naira ni kàlíkó ìtọ́jà. Ó yá o ìfẹ́ bá wọn wá owó ẹ máa gbowó kẹtọ́ lọ bá wọn lọ́dọ̀ kábíyèsí. Olè àmọ́rí o. Ẹ gbowó lọ́wọ́ wọn. Ẹ gbowó lọ́wọ́ wọn.
gbowó lọ́wọ́ wọn pátápátá. Ó pa àwọn tó bá bá wọn wá. Ìyálóde. Ìyálóde. Lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Wọ́n ti ń bọ̀, wọ́n ń bọ̀. Ó lọ pa àwọn Likeaje gbogbo òkè ọ̀nà pátápátá látòní lọ. Ọba ti Likeaje. oyè náà bọ́ sí ilé wa. Olùkóró. Oyè náà bọ́ sí Ìfẹ́wà jí lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ àfẹ́jẹ́ ẹ̀yẹ ìfẹ́wà jí Oke Ona lónìí àfẹ́jẹ́ ẹ̀yẹ mẹ́sàn-án Oke Ona Egba lónìí àti ti láyọ̀. Yes. Yeah. Gbogbo àwọn pọ̀ níṣẹ́ ní ara ẹni àwọn. His Royal Majesty Tejuoso Oke-Ona Egba fún oyè tán fi dá mi lọ́lá. Bàbá pẹ́ lórí àtẹ́, ẹ̀sìn ọba jòkó pẹ́. Dúpẹ́ láwọn ẹbí àtọ̀rẹ́ tán wá
gbogbo wọn náà máa padà sílé wọn láyọ̀ àtàlàáfíà o. Mo jẹ́ Yeye Mẹ́ṣọ̀ ọ̀fọ̀ Oke-Ona látọwọ́ Oba Tejuoso. Ọpẹ́ wa pọ̀ gidi gan lórí àwọn ọmọ ẹgbẹ́ Egba Royal Sisters wa, àwọn bíi 6 7 tí wọ́n joyè lọ́ndà bàbá wa kábíyèsí Oba Tejuoso lénìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidigidi. Àwọn tó ń joyè náà lénìí ni Princess Bolatito Ayorinde, President and Founder Egba Royal Sisters. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí Bíọ́lá Royal Bíọ́lá Ọ̀ṣọ́kọ̀yà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí Alhaja Teslimi Chief Mrs. A dúpẹ́ lórí gbogbo àwọn tó kù EB and Sons. Oba Tejuoso tó fi wọ́n jẹ lónìí fún princess tí wọ́n fi joyè àti president wa. Olúwa jẹ́ kí oyè mọ́rí. Àsìkò ìgbà tí wọ́n jẹ oyè yìí, ìlú Ẹ̀gbá rójú, ilé oníkálukú á rójú. Egba Royals náà á máa tẹ̀síwájú ní orúkọ Jésù. This food is delicious. Can I have my bitters now? Okay. What is this? Is this my bottle of bitters? Yes. Any problem? Any problem? No. I'm not going to take them. I want my yo-yo bitters now. Darling,
But bitters is bitters. Look. Let me tell you. Yo-yo bitters is different. It is unique in formulation and effective in action. So take this funny stuff away and get me my yo-yo bitters now. Yo-yo bitters is naturally enriched with ingredients that flushes out the body impurities, tackles waist pain, and resolves constipation. It is also fortified with vitamins. Yo-yo bitters boosts your body immunity against diseases and free radicals. Because it is different in formula and action, I don't accept substitute. Yo-yo bitters, a clean inside out. Olúwa mi dùn lọ́pọ̀lọpọ̀ ayọ̀ mi kún líkàlíkà náà ni gbogbo oyè tí mò ń jẹ èmi náà ni ọ̀tún Likeaje Egba èmi ní Likeaje Ìkìjà èmi ní Likeaje Oke-Ona Egba.
Màá dúpẹ́ lọ́wọ́ grand matron wa Chief Mrs. Alaba Lonsin. Ìyá mi dáadáa ni wọ́n ṣe wọ́n kó àdúró tì. Màá dúpẹ́ lọ́wọ́ matron wa Ojibade Egba Princess Fọláṣadé Odùmọ̀sù ó ṣe ó kú ìfọ́mọ ènìyàn ṣe àṣírí ẹ̀ ò ní tú láéláé. Mo dúpẹ́ lọ́wọ́ grand patron wa Ọ̀túnba Yẹmí Lawal àti ìyàwó ẹ̀ wọ́n ṣe wọ́n kú náwó wọ́n kú àdúró tì. Bisi Ologe Tv lẹ́ni àwa síbi oyè èyí tí president wa ń jẹ́ Egba Royal Sisters President Bolatito Ayorinde ìyá dáadáa ni ìyá téèyàn fi ń ṣàdúrà ni Ọlọ́run á dẹ̀ jẹ́ kó kó wa jẹ̀pẹ́ àníwá wọn tì lórúkọ Jésù. She's a wonderful, she's a sweet mother. She's an amazing woman. She's a woman I emulate. And she's my role model. She's a strong, she's a fighter. So mo gbàdúrà lórúkọ Jésù. Oyè àmọ́rí fún wọn. Àníwá wọn tì. May she live long. And all other aspirants táwọn náà joyè. Lórúkọ Jésù nínú ẹgbẹ́ Royal Sisters. A ò ní túká. Ọlọ́run á dì wá mú. Ẹ̀mí Ọlọ́run á wà pẹ̀lú wa. A tún péjú ṣerú ẹ̀sìn lágbára Ọlọ́run. So I'm so happy to be here today. Mo dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe wọ́n kó àdúró tì. Ire la máa fi gbáre lágbára Ọlọ́run. Mo appreciate gbogbo wọn pátápátá. tuntun tí wọ́n tún ṣe fún wọn jẹ ní Òkè Ọ̀nà Ẹ̀gbá mama Princess Ayorinde Bolatito lágbára Ọlọ́run oyè àmọ́rí o ẹ̀jẹ̀ gbó ẹ̀jẹ̀ tọ́. Oh,